táwọn èèyàn ń dara wọn láàmú inú súfì wọn ti ṣe tẹ́rìbíyà gbogbo àfáà tí ń bẹ lágbàáyé ni mo challenge wọn ṣe tẹ́kọ̀ọ́ sọ́mọ kankan tó mú tẹ́rìbíyà kó lè kéwù ṣàtì nìkan lẹ̀ fún wa a sì dé bọ̀ kò ta ẹ̀tún gbọ́ yẹn tó wọn pariwo afẹ́lẹ́lẹ́ká kò ta ńgbà tó gba wíìlì dínkù látó rọ́nà látó mọ bí àárín ìgboro kọjá mo gbé lárúbáwá dé àwọn bàbá yẹn ló bá wa sẹ́ńtà kó bọ̀ ẹgbẹ́ mú kankan ní akéwú apárí sànàwí àṣekíní kan rárá tá a bá lẹ́ni bá wa jọ á ṣẹrú tàbí jáde láyé ni àwọn tí wọ́n bá yọ àjọ sí wọn lákì anábì gẹ́gẹ́ wá ní àgbàjábà ní sallallahu alaihi wasallam ó ti kọ́kọ́ fún ikú ikra bismi rabbika alladhi khalaqa al-insana min 'alaq ikra wa rabbuka al-akram alladhi 'allama al-insana ma lam ya'lam lẹ́yìn tààlímù ló wá lànàbí wá kọ́mọ̀ tó ní àgbàjábà ní rọ̀bì ọlọ́run ọba mi kọ́ mi lẹ́kọ̀ọ́ wa ahsana ta'dibi ó sì kọ́ mi dáadáa wàlá adamu fọ́kọ̀lì ilẹ̀ ládàbí jùmọ̀ lọ ó kọ́ mi lẹ́kọ̀ọ́ bí n ti báyàn lọ ó kọ́ mi lẹ́kọ̀ọ́ bí n ti ṣe ó kọ́ mi lẹ́kọ̀ọ́ báwo ní ti ṣe gbogbo ayé ó ṣe lámàmà bí ọlọ́run ó wù mí mo fẹ́ lọ ziyara sàárè ìyá mi àti bàbá mi rí wọn àmọ́ mo fẹ́ lọ bẹ̀ ọlọ́run ní mo yọ̀ǹda gbọ́dọ̀ àmọ́ mọ́ tọrọ fún wọn má fẹ́nu rẹ̀ sọ pé kí n kẹ́ wọn o ṣùgbọ́n lọ bẹ̀ lọ fíṣítì wọn torí ládàbí ọlọ́run sánàbí sallallahu alaihi wasallam ó sì lọ bí sàárè ìyá ẹ̀ anábì sí débẹ̀ ń ṣe sunkún àwọn sàábé láti ìrí kánábí ò sun ẹkú bẹ́ẹ̀ rí ń sọ pé wá ọmọ o màmá mi o màmá mi o màmá mi o Abubakar ní anábì ò kọjá ní àbúwárí kó má fẹ́ kún kọjá kò sì ní darí kó má tún sunkún darí torí pé bẹ́ẹ̀ ni wọ́n sì yá ànábì sí ìyẹn ni ládàbí ọmọ tí ò bá ti ní tó bá ṣe kéwù nìkan ló ní kò ní mọ̀ tó yẹ kó ṣe yóò kàn gbé kéwù sórí báyìí yóò wà máa kọlu gbogbo ẹni tí ò yẹ kó kọlu àwọn kan ò sì mọ̀ kéwù àsìkò tí wọ́n fi lọ kéwù làwọn náà ń ké nǹkan mi wọ́n dẹ̀ lè ṣe kéwù léṣe ọkùnrin kan pòfẹ́sọ̀ ni nínú náwù ó wà lọ wọkọ̀ ojú omi àwọn àlọ́nú ọkọ̀ wọn sọ fẹ́ni tí ń wakọ̀ pé ìwọ mọ̀nàbù àbí ọlọ́run mọ̀nàbù tó ń fàyẹ̀ òun ṣe ó lọ́ọ̀dẹ̀ sí ayé rẹ̀ lófò ọmọnáwó ọlẹ́ sọ̀rọ̀ nígbà tí wọ́n dé agbami ó bá sọ ọkọ̀ lẹ̀ ó ní bàbá náà ẹwà ọkọ̀ ilé ẹ̀fínáwó àwọn ẹja ó yẹ máa wà lọ ní bá ń bẹ̀bẹ̀ ó ní dáàbùtò ọlọ́wọ́ ní ẹ̀ẹ̀mọ́ ọkọ̀ wà ọlọ́wọ́ lè wà kọ́ tómi ó lẹ́ẹ̀ṣẹ́ sí ayé yín lófò báyìí òní náà lẹ́ẹ̀kó sómi ní bá ń bẹ̀ ó ní dáàbùtò ní ọlọ́wọ́ ó ní sẹ́ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí kú mi pẹ̀lú náà tí wọ́n lè kó náà sí àyí ló wá ṣẹ̀ṣẹ̀ wá bọ́bẹ̀ ó wá wà tẹ́kùté ó ní mọ́ wá mọ̀ pọ̀ sí ayé rẹ̀ lófò tó fáyé tí ẹ ṣe ló jọ lójú ní tẹ́lòmínà fáyé rẹ̀ ṣe wúlò mọ́nà fáyé tí ẹ ṣe wúlò bàbá kan mẹ́sàlásì ní sí kámítà láàké sí èmi àtàlẹ̀ ìṣáàdì ò gbọ́dọ̀ gòkè àjábọ̀ sọ́fà tí ò ní tẹ̀lé adébẹ̀ yóò lórí ní dàrú ìyún jẹ́sẹ̀ ẹni tí ó dá ní kó dá lẹ́bi àbákítà ẹ̀kọ́ sọ pé sí tí mo ní ẹmọ́ sílẹ̀ ṣe ṣe ti lé bọ́ná ẹmọ́ wò bá wọn àbíká lọ pé kápẹ́ntà tó mọ̀ ń gbà ẹ̀ ìfáyé tí ẹ̀ sí kápẹ́ntà ó wúlò fáyé tí wá tá fi ṣàfà àwọn kí ní kan ò lè kọ́ àfi kí wọ́n ṣe tẹ́lifíyà fún ọ kan fún ọ ní tírénì ẹ̀ ara kọ́ ni wọ́n fẹ́ kọ́ mbẹ̀ mí ni wọ́n fẹ́ kọ́ ìyọ́nú ọlọ́run fẹ́ ni tó gbé wáyé tí ń jẹ́ Mọ̀lánà Ṣe Ahmad Tijani gbogbo ẹ̀ àfáàyé ni Ṣe Tijani bá ṣe torí tẹ́rìbí àtànàbí fún Ṣe Tijani ó yẹ kó bá kálukú ṣe Ṣe Tijani ò lẹ̀ wọ́ ni ọlọ́run sàlékò yọ́nú rẹ̀ fẹ́ni tó bá